fi ọdún ajé lọ́lẹ̀ ní ìlú Ọ̀kà Àkókò. mo ò lè pẹ́ ó dàbí ìlàkà ó kárí ayé kódà bàbá wa mi ò lè ṣàgbọ́npa ẹ̀ wọ́n lè àtẹ̀sí kí. ní báyìí lọ́dún yìí lọ́wọ́ Ẹlẹ́dùmarè tó bá di ọ̀la Monday ọdún ajé máa tún ṣẹlẹ̀ ní ìlú Ọ̀kà. ìyá wa ìyá alájẹ ẹ káàbọ̀ ẹ kú ọdún tọdún yìí ẹ máa sọ̀pọ̀ ọdún láyé o ẹ ṣe púpọ̀. ọdún la Monday àwọn onídìí kan ní kábíyèsí onídìí kan mi ní ọdún la Monday ni kì í sọ̀dá ẹ wá síbẹ̀ wọn kì í gba tíkẹ́ẹ̀tì kẹ́tọ́ wọlé o ẹ máa bọ̀ wá wo ọdún ajé ní gbàgede yìí ló máa fi ṣẹlẹ̀ gbàgede yìí ló máa fi ṣẹlẹ̀ ọdún ajé má bẹ̀rù ẹ̀yẹ wọlé síbẹ̀ tó pé o ní ìyá adájẹ́ pè ìrọ̀wò ẹ ṣe púpọ̀. ẹ jẹ́ kí a ṣe kábíyèsí sí àwọn lọ́balọ́ba tí wọ́n ti wà lórí ìjókòó kábíyèsí wa di alálẹ̀ of Àkùngbá ẹ bá mi ṣe kábíyèsí o kábíyèsí wa Asín of Ọ̀kàodò ẹ bá mi ṣe kábíyèsí o ọba regent Adébóyè di ọlọ́ba ọ̀fọ̀ba ẹ bá mi ṣe kábíyèsí o fún ẹ̀mí ìkónimọ́ra àti ẹ̀mí ìṣọ̀kan tó gorí ìtẹ́ lásìkò tá a wà yìí oṣù bàbàbà fún kábíyèsí wa Olúbàkà Ọ̀fọ̀kà kingdom torí nígbà míì tí ìrẹ́pọ̀ bá sí ọkọ̀ aláìlú kì í balẹ̀ ṣẹ́yìn lẹ́yìn ni wọ́n báyìí gbogbo àwọn lọ́balọ́ba tó kù náà la ṣe retí wọn mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ̀ ti wà bí ẹ fún wa o ẹ ṣe fífọ̀. gbogbo àwọn cultural foundation àwọn cultural tí wọ́n fẹ́ pàfọ́ọ̀mù lónìí ṣe ti múra ńlẹ̀ ọ̀rọ̀ ń lọ bẹ̀ báyìí o àwọn kábíyèsí wa ọba ọlọ́sẹ̀ẹ́ ti ọ̀sẹ̀ àwọn náà wà pẹ̀lú wa ẹ bá mi ṣe kábíyèsí o tí ẹ bá wo tó ń lọ nígboro wọ́n ti ń gbẹ́ ìbò oríṣiríṣi ní Àkúrẹ́ báyìí tí wọ́n fẹ́ ṣe nípa tọ̀rọ̀ omi ó pẹ́ tá a kúrò omi ẹ̀rọ gbẹ̀yìn ní agbára Ọlọ́run omi tó wà ní Awara àti sọ fún gómìnà kí wọ́n tún bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ àádẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ ọ̀sẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ gbogbo nǹkan wọ̀nyẹn la máa ṣe nípínlẹ̀ Oǹdó torí àdì jẹ́ kí gómìnà ó sinmi a little bit to the right a little bit to the left là ń fi ọ̀rọ̀ rédíò ṣe tábà ti súnmọ́ ìlú díẹ̀ àsúnmọ́ ìjọba díẹ̀ ní agbára Ọlọ́run ẹ̀ẹ́dì pé iṣẹ́ máa bẹ̀rẹ̀ láìpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní orí ẹ̀rọ alátagbà ọ̀là wọ́n gbé báyìí ó lọ ní YouTube ó lọ ní gbogbo ẹ̀ káàkiri Nàìjíríà àti káàkiri àgbáyé ọ̀là ẹ ṣeun. kábíyèsí afẹ́kẹ́ àwọn eléré ìtàgé tí wọ́n fẹ́ tẹ́ wọn lára yá kí a tó pè wọ́n àwọn mílíọ̀nù òdìbò láàkọ́kọ́ pè torí ọ̀nà wọn pọ̀ lónìí ṣùgbọ́n ká tó pè wọ́n á kí àwọn apá kan ìlú Ọ̀kà tí wọ́n ń bá kábíyèsí tu pẹ̀lú Ọ̀kà àwọn ni àwọn ọ̀dọ́ Ọ̀kà lábẹ́ olórí ọ̀dọ́ comrade Ọládélé Ṣẹ́gun Yàyà Ọládélé Ṣẹ́gun ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn olórí ọ̀dọ́ Ọ̀kà nìyẹn wọ́n rí iye wọ́n ní wọ̀n wọ̀nyí youth leader àwọn ló ń kí wa lókè lọ́hùn-ún àwọn ló sọ pé Ọ̀kà ò ní bàjẹ́ láéláé. mo fẹ́ kí bàbá wa ọmọ wa ẹ̀rù ń bà mí ojú wọn le mo wá wò pé mi ò mọ tí màá bá ẹnu wọn mo wá ń sọwọ́ báyìí mo sọ àwọn dọ́gbọ́n ń sọwọ́ báyìí wọ́n wá bú sẹ́ẹ̀lì ẹ káàárọ̀ sà àbí sọ́sàn náà wà yìí ẹ̀rù náà tó sì ń bà mí mo tún pe ọ̀sán ní àárọ̀ àbí àárọ̀ lọ́sàn-án mo kí i pé ẹ káàbọ̀ kọ́lẹ̀ ọmọ wa ẹ bá mi fún ọ ní àtẹ̀wọ́ o. gómìnà òyìnbó láti Ọ̀kàodò bóyá ẹ máa bọ̀ ní kámákámá kí lẹ́kẹ̀ ò máa múra róró àgbà ẹ máa múra ńlẹ̀ amúlùdùn láti Ìdọ̀fin ẹ máa gbéra nì lọ́wọ́lọ́wọ́ yìí tábà ti pè
ẹ̀yin ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kí ìṣẹ́jú kan kọjá kẹ́ tó débí a ò ní àkókò rárá ẹ jọ̀ọ́ ẹ fi wákà sí ní kánmá ọlọ́run á wà lọ́wọ́ ẹ káre omi ní òyìnbó ìjọ náà yá. Honorable Ware is here with us, representing Senator Igbishagba. Wọ́n ní ká kí kábíyèsí wa púpọ̀. Wọ́n lọ fún national assignment kan òun ni ò jẹ́ kí wọ́n sí bí Senator Igbishagba. Ẹ ṣe o. Honorable Ware àwọn ló wá ṣojú wọn. Bẹ́ẹ̀ bá ṣe ìlú wọn rí àsìkò àǹfààní lélẹ́yìí o ẹ má wo omi òyìnbó.
Yes.